Abọ́dẹ tún rù ní Bódìjà ni. Àgbàlá Gabriel náà lè kó ṣe ológa alábàárùkọ. Kí ló dé? Kí lẹ ṣe fún? Kí n fẹ́. Kí ló wá ṣẹlẹ̀? Ṣé ẹ mọ bọ̀dá Muyideen ni? Ìmọ̀tara ẹni nìkan ló. Bọ̀dá Muyideen ni. Bọ̀dá Muyideen nù. Ẹ dágbà. Irọ́ ni. Àǹdẹ́ àfi ajẹmọ́pì àlójú fún mi lóko òbí ọ̀pẹ rẹ̀. Àfi ajẹmọ́pì àlójú. Ló ti gbàyàwó lọ mi. Ẹni ó kọ́lé fún yín. Àwọn kò ti gbẹ́sẹ̀ lé ilé tó kọ́. Wà lẹ́ àjọ̀dé. Bọ̀dá Muyideen ṣé lóòótọ́? Ọ̀rọ̀ rẹ̀ ní ìwé ilé wà. Bọ̀dá dákun bá fídíò bọ̀dá yìí dáadáa. Ẹ̀yin náà fídíò mi. Bọ̀dá ẹyin ni tí wọ́n gba donation fún. Bẹ́ẹ̀ ni. Ẹ jábọ̀ kalẹ̀. Ẹ fi Jésù Kristi búra. Bọ̀dá Muyideen. Àánú Ọlọ́run gangan làánú ọ̀rọ̀ pé inú ọmọ ènìyàn fọ́ iná lójú iná lẹ́nu ni Ọlọ́run gangan làánú àánú ló sọ̀rọ̀ lórí ayé mi o àánú ni ṣe bóun ló yanjú ọ̀rọ̀ mi o Ọlọ́run làánú ṣe bọ́lọ́run náà ló máa ń gbé nígbà ìbá Ọlọ́run náà ló máa ń ṣàánú ẹni tí ò dánmọ̀ Ọlọ́run ló máa ń fún lọ́mọ rere àánú ló máa ń gbé níga àánú ló máa ń kọ̀ọ̀nẹ́ẹ̀tì ẹni àṣẹ ìgbà àti àkókò ó wà fún gbogbo ẹ̀dá láyé Ọlọ́run. Ẹ̀yin tèmi ṣàlàáfíà lẹ́wà gẹ́gẹ́ bí mi náà ṣe wà mo rí kàyéfì kan ni mo la ẹnu mi fẹ́ ya dé pàkọ́ ó jẹ́ kàyéfì fún mi ni o. Ta ló rántí Muyideen Àgbàlá Gabriel ọmọkùnrin tí Àgbàlá Gabriel tó pàdé ní títì tó ń ta gbogbo àwọn chargers tí Àgbàlá Gabriel bá sọ̀rọ̀ tó di pé ó di church members tó di pé wọ́n kọ́lé fún wọn wáyàwó fún wọn gba ṣọ́ọ̀bù fún he was living fine ẹ̀rọ evidence ṣàdédé ni mo pàdé fídíò yìí lórí social media ó jẹ́ kàyéfì fún mi pé kí ló lè ṣẹlẹ̀ kí ló dé tí Muyideen padà lọ sí default setting kí ló dé tó padà lọ sí àbí refractory setting máa pè ní àbí factory setting àbí whatever setting kí ló dé tí Muyideen tó wá padà wá di báyìí kí ló dé the only thought tí mo rò ni pé one kolos spiritual lies ẹ̀yin tèmi ó ṣe mí kàyéfì kí ló lè fà èèyàn tó lè bá wa tàn mọ́lẹ̀ sí ọ̀rọ̀ yìí òun náà ni Àgbàlá Gabriel so bàbá wa Àgbàlá Gabriel kí ló ṣẹlẹ̀ sí Muyideen tó fi ń sọ̀sọ́kúsọ ní títì kí ló lè ṣẹlẹ̀ sí Muyideen lóòótọ́ ìgbà tí Àgbàlá Gabriel kọ́kọ́ pàdé Muyideen ó sọ wípé òun máa ń mu nǹkan ó lóun máa ń mu nǹkan ṣé àwọn èèyàn tó lè mu nǹkan ó lè wá sí ṣọ́ọ̀ṣì yín bí ṣé ẹ̀ ní sọ pé ó ń rùn Àgbàlá Gabriel ní rárá àní sọ pé ó ń rùn àmọ́ níjọ́ tó bá fẹ́ wá ò ní mú church he confirmed that òun ò ní mú mọ́ ṣé pẹ̀lú nǹkan tó ṣẹlẹ̀ yìí ṣá wa sọ wípé Mr. Muyideen ó padà síbi ẹsẹ̀ àárọ̀ rẹ̀ pẹ̀lú onígbó mímu yìí igbó mímu could be spiritual ìyẹn kan nìyẹn then number 2 addiction nǹkan tá a bá pè ní addiction ó ṣòro láti mú un kúrò àfọlọ́hún àfihàn tó wà lágbègbè àfi a strong therapy maybe Mr. Muyideen padà lọ sí orí smoke tó ń smoke I don't know the kind of thing he smokes but ìwádìí jẹ́ ká mọ̀ pé ó níbi tí yẹn ó smoke dé ṣòye yín tó jẹ́ wípé smoke yẹn tẹ́ bá ti ń lò ó máa jẹ́ kẹ́ máa rí olóore bí ọ̀tá kí ló dé tí Mr. Muyideen fi ń rí Àgbàlá Gabriel nísìn bí ọ̀tá ẹ̀ ejò lọ́wọ́ nú ẹ̀yin tèmi ẹ má ṣì mí gbọ́ o èmi ò sọ wípé bẹ́ẹ̀ ni o mi ò sọ bẹ́ẹ̀ o mò ń sọ ni pé could that be the reason ṣé Muyideen padà lọ sórí wíìwí rẹ̀ ni kí ló ń ṣẹlẹ̀
Agbala Gabriel kí ló ń ṣẹlẹ̀ báyìí like seriously we will not be happy and inú wo ò ní dùn àbínú mi ò tiẹ̀ dùn bí mo ṣe rí bàbá Mr. Muyideen báyìí and àwa ò ní fẹ́ kí arákùnrin tá à ń pè ní Muyideen kó padà lọ sí ẹsẹ̀ àárọ̀ rẹ̀ ẹ wo effort àwọn èèyàn or what sort of game is this what kind of game is this ọ̀rọ̀ yìí mọ̀ yà mí lẹ́nu ó sì ń yà mí lẹ́nu Agbala Gabriel ẹ ṣiṣẹ́ ìtàn lórí bọ̀bọ̀ yìí ẹ ṣiṣẹ́ ìtàn something is not right ẹ̀yin tèmi ẹ jẹ́ kí n fi yín lẹ̀ kẹ́ ẹ confirm story yẹn kẹ́ ẹ wo story yẹn perhaps ẹ̀yin kan tí ẹ̀mọ̀yàn tó ń jẹ́ Muyideen bẹ̀ pẹ̀lú little video sí máa show lẹ́yìn báyìí ẹ máa understand who Muyideen is àti try Agbala Gabriel lórí ẹ̀ Agbala Gabriel really try fún Muyideen yìí kí ló dé tó padà lọ sí ẹsẹ̀ àárọ̀ rẹ̀ kí ló dé ẹ̀yin tèmi this is a serious food for thought tẹ bá èmi ò ní bóyá wíwí yẹn ló kọ̀ sí ẹ̀ bet more than 50% mo suspect igbó mímu more than 50% kai Agbala Gabriel try lórí máa yìí ju pé kí máa padà sórí ẹsẹ̀ àárẹ̀ lọ Agbala Gabriel try lórí máa yìí ju pé ó ní òun padà lọ sí ẹsẹ̀ àárọ̀ rẹ̀ lọ ó máa ṣe o ẹ̀yin abiyamọ ẹ dìde lórí àwọn ọmọ yín o ṣé ẹ rí kíní igbó yìí tí wọ́n bá ti bẹ̀rẹ̀ sí ní mú àti gbà á ó di wàhálà ó di ọlọ́run ó di therapy ó di monitoring wọ́n máa deceive ara wọn àwọn ọmọ yẹn máa deceive ara wọn pé àìmọye musician tó ń mú ọ̀pọ̀lọpọ̀ musician tó ń mú tó bá ṣe music they be useless in other field tó bá ṣe music wọ́n wà useless ní other field and all these kids gbogbo àwọn ọmọ yìí wọn ò lè di musician tán pátápátá ilé ayé wọn míì tó wá ń bàjẹ́ ńkọ́ káì ẹ jẹ́ fi yín lẹ̀kẹ́ wò ó mà ṣe o Agbala Gabriel please I need explanation on this we need explanation on this because hope wa wà lórí Muyideen pé yes Muyideen yìí is part of your success bẹ́ẹ̀ pẹ̀lú eléyìí sìn yìí ẹ má jẹ́ kí n fẹnu sọ ìdàkejì bye for now. wọ́n ní dáadé àríṣọ́ọ̀bù Muyideen rí sẹ́ńtà èló làwọn chájà lélẹ̀ èló lẹ́ńtà àwọn ilé ìkétò rẹ̀. wá kí àwọn yẹn ẹ tún chájì ni. àti chájì náà. very good kí àwọn yẹn sáàrọ̀ mi tútù Muyideen sáàrọ̀ mi tútù wà fún alómi tútù fún amọ̀ tútù kí àwọn yẹn. ẹ̀yin olólùfẹ́ wa ẹ̀yin olùrànlọ́wọ́ wa akínyìn o ẹ ṣé o ẹ kú tọ́jú wa o àánú Ọlọ́run ní fi yín sílẹ̀ ńgbà kọ̀ọ̀kan. ó tó bá wo tó ti bẹ̀rẹ̀ ọjà náà. ó ti tó bí oṣù bíi mélòó kan tí mo ti bẹ̀rẹ̀ ọjà báyìí. bó wà ní ṣe ń ta ṣe ń ta. àdúpẹ́ fọlọ́. abẹ́rajà ṣé ìwọ náà ló ní gbogbo àwọn ilé náà. bẹ́ẹ̀ ni dáàdì. ìwọ ló ní wọn bọ̀dá ìwá sẹ́yìn Muyideen tó á lé owó méjì fi èèyàn kan ìlú làwọn tájà yìí. yẹn ni cup earpiece 1.5 là ń ta òun. ṣé earpiece iPhone kọ́ lélẹ̀. kò ń ṣe normal mouth náà ni. abọ́dẹ tó ń rùn ní Bódìjà ni. Agbala Gabriel náà lè kó ṣe olúga alábàárù. kí ló dé kí lẹ ṣe fún. kí n sẹ́. kí ló wá ṣẹlẹ̀. ṣé ẹ mọ bọ̀dá Muyideen ni. ìmọ̀tara ẹni nìkan ló. bọ̀dá Muyideen ni. bọ̀dá Muyideen ni. ìmọ̀tara ẹni. ẹ dágbà. orúkọ ẹ̀ sáfẹ́yàwó mu. irọ́ ni. àǹdẹ́ àfi ajẹmọ́pì àlójú fún mi lóko òbí ọ̀pẹ́ rẹ̀. àfi ajẹmọ́pì àlójú. ó ti gbàyàwó lọ mi. ilẹ̀ pa ẹni ó kọ́lé fún yín. àwọn kò ti gbẹ́sẹ̀ lé ilé kókó. wà lẹ́ àjọ̀dé. bọ̀dá Muyideen ṣé lóòótọ́. ọ̀rọ̀ rẹ̀ ní ìwé ilé wà. bọ̀dá dákun bá fídíò bọ̀dá yìí dáadáa. ẹ̀yin náà fídíò. bọ̀dá ẹ̀yin ni tí wọ́n gba donation fún. bẹ́ẹ̀ ni. ẹ gbábọ̀ kalẹ̀ ẹ fi Jésù Kristi búra. bọ̀dá Muyideen.